bí a ṣe gbọ́ o wọ́n ní brọ́dà kábíyèsí Prince Adé wọ́n ní wọ́n bú olórí Ronke àti Mariam, wọ́n blast wọn o, wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Ẹ̀yin èèyàn lé, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ kú orí gist tèmi. Ṣàlàáfíà ni mo bá yín, gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè wa Nàìjíríà, orílẹ̀-èdè bàbá mi Nàìjíríà yìí tí gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sí ibòmíràn tí a lè lọ, àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, gbé kémi gbé. Ẹ̀yin èèyàn lé, Nàìjíríà tí gbogbo wa ni o. So ẹ̀yin èèyàn wa, mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín wípé ẹ darapọ̀ mọ́ Mashola Gist TV. Òkè òkè lọ́lá yín á máa lọ. Tí ò bá sí ẹ̀yin kò lè sí èmi. Ọlọ́run á bá mi bless gbogbo yín o. Prince Adé, ẹ̀gbọ́n kábíyèsí, wọ́n pariwo, wọ́n ké, wọ́n blast olórí Ronke àti Mariam wípé kan gbẹnu wọn dákẹ́, wípé ariwo àti awuyewuye wọn ti pọ̀jù nínú palace kábíyèsí, wípé àwọn ò fẹ́ gbọ́ rubbish from them, wípé they are fond of making noise and kán máa jà, kán máa rojọ́, kán máa lament, kán máa rojọ́ ranù, wípé so wọ́n ní láti stop, wípé kí ni ó kan kábíyèsí pẹ̀lú ẹjọ́ wòtòwòtò tí wọ́n ń rò. Ṣé ẹ̀mọ̀ ipá ti sọ fún yín pé tí kábíyèsí bá ti ń go after Queen Naomi báyìí, Mariam máa pariwo pé wọ́n ń náwó ni. Mariam, kí ni problem ẹ̀ ná? Owó wo tiẹ̀ ló ní gan-an? Ṣé kábíyèsí wa ṣàkúṣe ni kábíyèsí wa ni? Àbí ẹ̀ máa gbà wá kẹ́ ẹ̀? Ṣé ìgbà tí wọ́n mọ̀ pé ìwọ ò fẹ́ kí kábíyèsí náwó ẹ̀, kí ló wá fẹ́ kábíyèsí fún? Very stupid. Ọ̀rọ̀ yẹn tiẹ̀ máa ń irritate mi tó bá ti ń sọ. Ádẹ́mà ni wọ́n náwó òun o, wọ́n náwó òun. Owó ìranù wo ló ní gan téèyàn kò ní rí? Owó kílẹ̀ ní o tẹ́nìkan ò tí ì ní rí. Mariam, aṣọ kí ló ní o tẹ́nìkan ò tí ì ní rí? Ẹ máa gbà wá kẹ́ ẹ̀. Òkìkí kí ló ní o tẹ́nìkan ò tí ì ní rí o? Bí bàbá wa ṣe kọrin nìyẹn. Á dẹ̀ máa pariwo kábíyèsí náwó òun, kábíyèsí náwó òun. Owó wo ló ní ná? Sọ fún wa. Sọ owó tó o ní fún wa ká gbọ́. Wọ́n ní bí Prince Adé ṣe pariwo nìyẹn o, wípé àwọn ò fẹ́ gbọ́ rubbish. Bá dẹ̀ máa pariwo wọ́n náwó wípé kí ni gbogbo ranù yẹn? Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Nítorí kábíyèsí ń tọ́jú ìyàwó wọn ló fẹ́ kúlé lórí, nìrònú fẹ́ pa ẹ́. Kábíyèsí máa náwó yẹn ni, kò sí nǹkan tó lè ṣe. Tó bá lè stand ẹ̀, kó ẹrù ẹ kó kúrò nínú palace. Kábíyèsí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Wọ́n máa ná owó yẹn lọ nà. Nítorí wípé olóòkágbò ka ọwọ́ àwédòfo. Tí ò bá ti tẹ́ lọ́rùn, kẹ́rù ẹ kó kúrò nínú palace. Ṣé o mọ̀ pé kábíyèsí ti sọ fún ẹ? Wọ́n ní kẹ́ ẹ lọ ra lé. Wọ́n ní kẹ́ ẹ lọ ra lé. Ìgbà tí sísí wa máa ra lé, àmì àárú tó fẹ́ ra lé, ẹgbẹ́ palace ló lọ ra lé sí, ló fẹ́ ra lé sí. Ẹ rí pé àwọn olórí, ẹ rí pọ́n desperate. Àfi bí ìgbà tó yẹ pé wọ́n ti rí nǹkan mọ́nú palace yẹn tó yẹ pé wọ́n ní wọ́n gbọ́dọ̀ kúrò nínú palace because kò yé mi rárá. Ẹ ní kí kábíyèsí máa make Queen Naomi happy. Ṣé ẹ̀yin nìkan wá make happy? Ẹ̀yin tẹ́ ti gbó olórí odolórí. The only person tó wà pa nínú yín ò ní Dr. Elizabeth Temitope àti Tobi. Ẹ̀yin yòókù ẹ ti gbó. Ẹ ti gbó. Ẹ ti wọ menopause. Ọlọ́run, ẹ wo Queen Naomi, ọmọ tó sàn,
ọmọ tó yé kébù, ọmọ tó wà pa nǹkan tí Mariam fẹ́ kú lé lórí ni ó ti wẹ̀ pé òun ò lẹ́gbẹ̀ẹ́ yìí o, òun ò lẹ́gbẹ̀ẹ́ yìí o. Ẹ rántí ìgbà kan tó fẹ́ ránṣọ irú aṣọ tí Queen Naomi rán wọ́n ní kábíyèsí rẹ́rìn wọ́n nígbà tó lòun náà fẹ́ ránṣọ wọ́n ní kábíyèsí rẹ́rìn wọ́n ló fẹ́ rẹ́rìn àti Wahab dábìrà o wọ́n dábìrà nu pálásì kábíyèsí. Owó mi náà ti ná tán o, gbogbo owó mi náà ti ná tán o. Ẹ ṣe bẹ̀rẹ̀ kábíyèsí, ẹ máa ná owó yẹn lọ, ibi tẹ́ bá lè ná dé ẹ máa ná lọ. Wọ́n ṣoògùn, wọ́n sáré kètèkètè, wọ́n sáré kìtàkìtà, gbogbo ẹ̀ má bàjẹ́ mà ni. Wọ́n ti sọ wípé orí tí o fẹ́ lọ kọlù yìí orí òkúta ni o. Ẹ rántí gbà tó lọ sọ́dọ̀ bàbá yẹn ni orí òkúta ló fẹ́ lọ kọlù, orí ẹ̀ á fọ́ yankanyankan padà o. Èèyàn lẹ́rìí ló bá délé ìdí ojàre. Ọ̀rọ̀ Mariam kàn wá fọ́nì sí mi ni Ọlọ́run, mi ì mọ nǹkan tó ń jowú fún. Ìwọ tó yẹ kó gba kámú fọ́lọ́run ọba kó lọ ra lé, tó bá jẹ́ ẹ̀kan ní kábíyèsí ráyè sí ẹ láàrin oṣù kan, wàá gbà mọ́ra ni ò ní choice. wọ́n ti rò wọ́n ti pa, wọ́n ti pín pé Queen Naomi ò ní padà wá sí palace. Ọlọ́run ọba àìkú, ọba tó wà ní ipá àti agbára ó jẹ́wọ́ rẹ̀ fún wọn, ẹ̀rù bà wọ́n, ojú wọn là, ojú wọn ràn pé yéè, ọ̀nà wo ni kábíyèsí tún bá yọ sáwọn yìí. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ yá ètè lọ kẹ́rù yín kẹ́ kúrò ní palace. Tẹ́ bá fẹ́ kí kábíyèsí wa máa rí yín bó tiẹ̀ jẹ́ ẹ̀kan lóṣù, kẹ́ rọra fara mọ́, kẹ́ tètè lọ ra lé, because this one he has done, ó ti di seal. Tó bá ní nǹkan seal, wọ́n ti seal èyí. Àwọn ogun ọ̀run ló sílẹ̀ o, àwọn ogun ọ̀run ni o. Ibi tí ojú ti gbà ẹ́ tì nígbà tí Dr. Elizabeth wá sínú palace tán fẹ́ padà wá, ṣebí wọ́n ló ní kí kábíyèsí máa náwó, tẹ́ lọ ṣe kéèkì 20 million, tẹ́ lọ gbé flight tó ń lọ láti ìlú wo tiẹ̀ ní Dr. Elizabeth ń gbé yẹn náà, tí wọ́n lọ tó ń bọ̀ bígbà tó ń lọ sí Èkó, tó ń lọ sí Èkó àti Ìbàdàn. Ṣebí flight náà ń gbé, ó sọ̀rọ̀ ńgbà yẹn pé kábíyèsí náwó o, ṣe ló múra bíi ṣúkúǹdù, bíi ìyá ìyàwó, lóró dẹ́dẹ́ ló kàn dúdúdú. Ó wá dorí Queen Naomi wá ń pariwo pé kábíyèsí náwó. Kábíyèsí ẹ ṣe bí ọmọ akin. Ṣé orí owó yẹn wọ́n máa ná dáadáa, wọ́n á ná tó jẹ́ pé tí ara ẹ̀ ò bá gbé mọ́, fúnra ẹ̀ ló máa páàkì ẹrù ẹ̀ ló máa kó òun palace. Wọ́n lè gbọ́ kábíyèsí blast wọn pé èèyàn rádaràda ni wọ́n, pé wọn ò mọ̀ ju jealousness lọ, owó yẹn dẹ̀ ló máa pa yín. Gist ta gbọ́ ní ẹ̀yìn ta ní ká mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Ní àṣẹ Ọlọ́run, òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.